Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, ẹ káàbọ̀ sí orí YouTube channel wa. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a máa ń fún yín ní update nípa tó bá ń ṣẹlẹ̀ throughout the world. Update eléyìí tá tún mú wá, update Alhaji Oriyomi Hamzat nípa ọ̀rọ̀ bí wọ́n ṣe ń drag wọn wípé kò yẹ kí wọ́n dá sí ọ̀rọ̀ Muyideen àti Àgbàlá Gabriel. Wọ́n dẹ̀ ní àgbà kò kí ń wà lọ́jà kó rí ọmọ tuntun kó wọ́. So Alhaji ti explain, wọ́n ti ṣàlàyé fully nípa bí àwọn ṣe dá sí. Wọ́n dẹ̀ ṣàlàyé pé àwọn ò fi síbì kan ju bì kan lọ. So àárọ̀ ogun ẹ̀yin tẹ́ bá ń drag Alhaji, ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́, ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ because tí adájọ́ ayé tó bá ṣòro fún adájọ́ ayé láti dájọ́ bó ṣe tọ́, kò lè ṣòro fún Ọlọ́run tó lè tún ẹjọ́ tó lè tún dá. So Alhaji sọ̀rọ̀ a lot. Ẹ jọ̀ọ́ ẹ má drag Alhaji mọ́, ẹ má drag wọn mọ́. Ẹ rí i pé ẹ kọ́kọ́ mú wọn bínú, wọ́n ṣe fídíò kan tó jẹ́ pé wọ́n ṣépè gan. So and then wọ́n ti padà apologize because àwọn ọmọ èèyàn ẹ lè expect kí gbogbo wa ká pé ní 100%. Kò sí bó ṣe lè wù kí ó rí, we are all human being. A sì máa kù síbì kan ní one way or the other. So ẹ wá jẹ́ ká wo oore, ká wo àánú, ká wo impact tẹ́nìyẹn ti ṣe ní society. Ẹnikẹ́ jẹ́ ká máa wò mọ́ gbogbo wa lára. So ẹ̀yin tẹ́ ń drag Alhaji, ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò, ẹ máa rí clear and true picture bí gbogbo ọ̀rọ̀ yẹn bó ṣe lọ. So ẹ farabalẹ̀, a máa play fídíò yẹn fún yín sìn. Nídà àdàbí tí ọ̀rọ̀ yìí ò bá tí dé police station, tí kì í bá ṣe wípé èmi ni mo lo ọgbọ́n àtinúdá tí ọ̀rọ̀ yóò fi tí jù báyìí lọ, àdàbí. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ọpọlọ t'Ọlọ́run fún mi mo lò ó, òye kékeré t'Ọlọ́run fún mi mo lò ó jẹ́ kọ́rọ̀ yìí mọ́ lórí social media. Gbogbo ẹni tó fẹnu sọ̀rọ̀ àbùkù sí mi lórí ọ̀rọ̀ yìí, Hello sir. Hello ma. Ẹ lè pick àwọn èèyàn wọlé níbi friend request ibi guest yẹn. Ẹni tó host program yẹn jọ yẹn náà wà ńbẹ̀. Ó wà níbi tẹ́ tí ń ṣe live yẹn. Wow. Kí lorúkọ ẹni yẹn mà? Màá try ma. Wa alaikum salam. Èmi ni mo ń kọ sí comment section pé mo wà lórí live yẹn, so mo wá rí i pé mo bẹ ṣe fẹ́ pick me up. Ẹ jọ̀ọ́ mo ń bọ̀, ẹ jẹ́ n wọṣọ. Okay ma, ẹ wọ́n sọ ma. Kí n fẹ́ báyé èèyàn kan jẹ́. Báwo làwọn èèyàn ṣe máa ń ronú ná? Ẹ sà, mo wà pẹ̀lú. Hello ma. Ṣé rí Ọlọ́run níjọba làákàyè yín sà, Ọlọ́run á dẹ̀ tún máa kún yín lọ́wọ́. Ọlọ́run inshallah la quwwata illa billah alilẹ̀ sí. Ní ọjọ́ tí mo kọ́kọ́ rí fídíò yẹn bó ṣe cut ẹ̀, èmi gangan ni mo kọ́ I was sad pé àwọn èèyàn burú ibi tí èmi ti máa gbọ́rọ̀ mi lélẹ̀, ẹ má bínú o. Nísìsiyìí tí mo yẹ sọ pé àwọn èèyàn burú, àwọn tájọ́ ń sọ̀rọ̀ tó jẹ́ pé ẹjọ́ wà lórí live tẹ́ pé yín náà lẹ́yìn fight Alhaji. Bálàjì ṣe ń wọlé lẹ́yìn pariwo Alhaji ti wà ń bí kíní kan ti wà ń bí tẹ̀yìn fight wọn sókè. Ẹ̀yin náà lẹ cut àwọn àárín tí ò yẹ kẹ́ ẹ cut, lẹ cut ẹ̀ síta. Tẹ́ bá rántí pé èèyàn kan challenge yín lọ́jọ́ yẹn níbi Alhaji má bínú òun máa challenge yín. Bébẹ̀ ṣe wà yìí ẹ ṣe nǹkan tó bàjẹ́ lọ́jọ́ yẹn tóun bá bú yín ẹ má bínú o. Ẹ dẹ̀ ní kílẹ̀ yín ṣe pé ẹ̀yin ready láti gbọ́ nǹkan tẹ́yin bá ṣe. Ẹni yẹn ní pé ẹ cover Oriyomi ní àwọn aspect kọ̀ọ̀kan. Ẹ ti ẹ̀ kọ́kọ́ dákẹ́ lọ. Ta ló sọ pé mo cover? Ta ló sọ pé mo cover? Wọ́n ní ẹ cover Oriyomi wípé tó bá jẹ́ pé yàn kan ni ẹ máa sọ wípé ẹgbẹ́nu sí mic gbogbo ọmọ Nàìjíríà. Hello ma. Èmi ni mo ń jó Oriyomi, ta ló sọ pé mo cover? Sorry, ẹ cover Gabriel, Àgbàlá Gabriel. Wípé tó bá jẹ́ pé yàn kan ni wọ́n máa sọ pé ẹgbẹ́nu sí mic ẹ ṣe kinní kan ọmọ Nàìjíríà fẹ́ gbọ́ yín, ẹni yẹn tiẹ̀ ṣì ń bu yín ní
ọjọ́ yẹn pé ẹ ti máa pariwo gan bí ọmọ Nàìjíríà fẹ́ gbọ́ yín ẹgbẹ́nu sí mic gbogbo ọmọ Nàìjíríà ẹ wá wo nǹkan tó ṣe fún o ẹ wá wo bó ṣe ná o bọ̀ nígbà tó jẹ́ Àgbàlá Gabriel ẹ kọ́ fà ẹ wá ń sọ ọ̀rọ̀ sí ibòmí kìnnìkan ẹ dẹ̀ fún ẹnìyẹn lésì lóòótọ́ wípé tẹ́ ẹ bá ní mo kọ́ fà Gabriel yeah I did because ẹ̀dá tó bá ti ga láyé mi ò lè ẹ́ fà pé kó jábọ́ torí mo mọ rírì gíga pé tí èèyàn bá ga láyé ẹ̀yin ò kí ń fẹ́ kó jábọ́ because kí lẹ́yìn fẹ́ gé níbẹ̀ ẹ̀dá tó bá sì fẹ́ gòkè ó sì yí sí but èyí tó ti ga kó jábọ́ yẹn òun gangan ni ó burú jù and gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lọ́jọ́ yẹn bí wọ́n ṣe lọ cut àwọn nǹkan tó cut ni wípé àwọn ènìyàn náà tọ́lọ́run kọ́kàn máa gbà wá lọ́wọ́ àríniṣe ni abáwọn lọ́ ṣe máa ń sọ Yorùbá yẹn àǹtí Gbọ́dátúndé tẹ bá wà níbí báyìí mi ò láìkì nǹkan tẹ ṣe rárá mo máa ń jọ yẹn láì fi yín gan you are the first person tẹ kọ́kọ́ cut fídíò yìí tẹ post ẹ lọ́jọ́ kejì tó múnú sínú mi bàjẹ́ gan pé why tẹ ṣerú nǹkan báyìí because ẹ̀yin gan ẹ̀ ń show like pé okay ma I will teach him ẹ̀ ń show like bíi pé nǹkan tí Alhaji ń sọ lọ́jọ́ yẹn lóòótọ́ gbogbo ẹ̀ lẹ́ fara gbà but nígbà tí mo rí ibi tẹ́yìn gangan cut lọ́jọ́ yẹn tẹ post téèyàn dẹ̀ fẹ́ fàlájì ní 200,000 nítorí àwọn ọ̀rọ̀ tó sọ ń bẹ̀ yẹn jọ yẹn Alhaji nìkan fún yín lówó yẹn ìgbà tí mo rí nǹkan tẹ́yìn gangan cut Bọ̀dátúndé inú mi bàjẹ́ because Alhaji ò back anybody wọn ò back Gabriel wọn ò back bàbájí dẹ̀ ṣe máa ń sọ̀rọ̀ lórí live wọn exactly lórí program wọn gọ̀gọ̀ bẹ́ẹ̀ lọ ṣe fi bá wa sọ̀rọ̀ lórí TikTok lọ́jọ́ yẹn wípé kí nǹkan tí tẹ bá dẹ̀ wò nìyẹn Alhaji tún sọ kinní kan wípé tó bá jẹ́ wípé irú Muyideen nìyẹn àti Oríyọmí àti Àgbàlá Gabriel ẹ wo condition tí Muyideen wà a lè tètè support Àgbàlá Gabriel bá ṣe máa support Muyideen because tó bá dé ilé ẹjọ́ náà ẹni tó sì máa support because wọ́n rí wípé ní gbogbo ọ̀nà ni Àgbàlá Gabriel fi ṣe ju Muyideen lọ so èmi nígbà tí mo wá pẹ̀dà ní sí tí mo ń rí àwọn kọ́ọ̀tì fídíò yẹn pé àkílélẹ́ yìí kí làlájì ṣe tàlájì fi dìsáfẹ́lẹ̀ Ọlọ́run ò ní já yín bọ́sà ṣe rí nǹkan tó ṣe yìí òun gangan ló ń jẹ́ ìrírí ayé ànínú mi dẹ̀ dùn wípé ẹ̀yin náà lè máa ń sọ fún wa ní live mi ò ń mísì program yín lórí Facebook lọ́jọ́ kan because èmi máa ń sọ ní everywhere tí mo bá lọ sí Oríyọmí Hamzat nǹkan tó máa ń sọ fún wa ló délẹ̀ yìí ẹ máa dé orí live tó ń ṣe ẹ̀yin kàn máa comment bad comment ní wo bí tẹ́ ti fẹ́ kẹ́kọ̀ọ́ títí yín wípé òfin ibi tí lágbájá jì sí ìkémi lè má jì síbẹ̀ ṣé tàlájì bá fẹ́ sọrú nǹkan tí ò da nírú nǹkan tí ẹ̀yin online kìíní yìí tẹ́ ti dálẹ̀ láàrin Alhaji àti Àgbàlá Gabriel rí tàlájì bá fẹ́ sọrú nǹkan tí ò da ṣérú live yẹn náà wà á tún máa sọ̀rọ̀ yìí pé Àgbàlá Gabriel ṣe nǹkan báyìí náà wá ní ìwò àná ọlọ́kàn máa sọ̀rọ̀ anyhow náà wọn ò lè ṣe bẹ́ẹ̀ bọ̀ nígbà táwọn mọ̀ pé nǹkan táwọn ń sọ àwọn ń sọ òdodo ni wọ́n ṣe bold láti bọ́ síta mọye tán in fact inú tẹ̀ ń bí mi pẹ̀lú different question táwọn èèyàn ń béèrè lọ́jọ́ pé ṣé wọ́n máa dé kí máa yí sùn báyìí lẹ́ni tó tún ní program lọ́la ẹ wo yawas tẹ Spain pẹ̀lú wa lọ́jọ́ yẹn. ẹ dákun mà tí mo fi parí lọ́jọ́ yẹn sáré ibi tí mo ti instigate against Àgbàlá Gabriel. Alhaji èmi ò gbọ́ yín mọ́ táwọn èèyàn ṣáà ń gbọ́ ẹ̀yin viewers mi ṣáà ń gbóhùn Alhaji ẹjọ́. àdánwò làwọn èèyàn kò sí wàhálà. ok mo ń gbọ́ yín sà. ẹ dákun láti ìbẹ̀rẹ̀ program yẹn sáré ibi tí mo ti instigate against Àgbàlá Gabriel. wàláì kò sí mo tún ṣe wàláì Al-Qur'an ló wà lọ́dọ̀ mi yìí in fact ẹ tún bẹ̀bẹ̀ fún Àgbàlá Gabriel ní pé ẹ̀yin fẹ́ bẹ̀bẹ̀ kan o kí anybody má drag Àgbàlá Gabriel kọjọ́ ní títorí Ọlọ́run wípé but lẹ́yìn nǹkan tẹ́yìn sọ yẹn ò ní dá sí nǹkan kan mọ́ nínú ọ̀rọ̀ yẹn. That's what I said. That's what I do. ọmọ yẹn Muyideen àti ìyá rẹ̀ they came to me àtòkè ni mo ti lé wọn ọlọ́sẹ̀ mo record rẹ̀ àtòkè ni mo ti ní ká máa yà wọ́n níta tí n bá rí ẹsẹ̀ yín bí ẹ gba ìyá láyé pé wọ́n lé ni mo tún lọ bá. àwọn èèyàn kan tún béèrè pásítọ̀ lọ́wọ́ Alhaji wípé kí lẹ rò pé a lè ṣe fún Àgbàlá Gabriel ta lè ṣe fún Muyideen. Alhaji ní àwọn fẹ́ kí everybody yọ awọ́ àwọn nínú gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí tá a bá rẹni tó fẹ́ ṣe nǹkan fún Muyideen báyìí ló lè gbé ìgbà ẹ̀dẹ̀ fún ẹnìyẹn ní. pé kí wọ́n mú padà sọ́dọ̀ Àgbàlá Gabriel. wọ́n mú padà sọ́dọ̀ Àgbàlá Gabriel wípé because bó tẹ̀ jẹ́ wípé náà ó sì fẹ́ dá dúró á sì kọ́kọ́ padà sọ́dọ̀ Àgbàlá Gabriel náà
téèyàn bá fẹ́ dá dúró kì í ṣe pé èèyàn kàn máa dá dúró bẹ́ẹ̀ ó sì máa kọ́kọ́ padà sí ọ̀dọ̀ Àgbàlá Gabriel náà pé ibẹ̀ ni wọ́n máa ti mọ ẹ kalẹ́ mà. next thing to do ẹ kalẹ́ Arẹwà Ògo. Lovers throughout the world lérò wípé ẹ farabalẹ̀ ẹ play fídíò yìí tẹ́ ẹ wò ẹ rí i pé obìnrin tí ó sọ̀rọ̀ pẹ̀lú aláàjì yẹn òun náà ó jẹ́rìí sí ó testify sí because ìjẹ́rìí ayé ni ìjẹ́rìí ọjọ́ ìgbéǹde so wọ́n dẹ̀ ní tó bá ti lè di pé èèyàn méjì mẹ́ta mẹ́rin jẹ́rìí sọ̀rọ̀ pé báyìí lọ́rọ̀ ṣe rí báyìí lọ́rọ̀ ṣe rí so ẹ jẹ́ ká gbà and then gbogbo ẹ jẹ́ ká jẹ́ kó jẹ́ kó rodò kó lọ sinmi so ẹlẹ́bi ti mẹ̀bi ẹ̀ aláre ti máa rí ẹ̀ láàrin Muyideen àti Àgbàlá Gabriel bẹ́ẹ̀ ni ẹ rí i pé gbogbo ẹ̀ tí àti ẹ̀dúpẹ́ fọlọ́n gbogbo ẹ̀ ti die down báyìí so tó bá wù Mr. Muyideen kó lọ ṣe àtúnṣe gẹ́gẹ́ bí Alhaji Oríyọmí ṣe wí tó bá wù kó lọ ṣe àtúnṣe lọ́dọ̀ Àgbàlá Gabriel because wọ́n sọ wọ́n ní tó bá fẹ́ dá dúró náà at least a kọ́kọ́ lọ bá Àgbàlá Gabriel náà a tọrọ àforíjìn a bẹ̀bẹ̀ wọ́n á yọ́nú sí ló wá ó ṣẹ̀ṣẹ̀ lè dá dúró bẹ́yẹn because gbogbo wa náà la rí nǹkan tí Mr. Muyideen ń ṣe ní social media wọ́n kọ́kọ́ fìgbà kan sọ pé àṣírí kan wà bóyá wọ́n tún fìgbà kan jáde wọ́n ń sunkún wọ́n ní kí ọmọ Nàìjíríà dáríjì àwọn kí Àgbàlá Gabriel dáríjì àwọn so ṣe ti wá rí ibi tí ọ̀rọ̀ ń lọ so bó pẹ́ bóyá náà ẹni tó jẹ̀bi a máa mọ̀ ẹni tó jàre a máa mọ̀ so ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa ẹ bá wa subscribe ẹ bá wa likes ẹ bá wa share àwọn videos wa so we love you all thanks for watching.